Ẹ kú ojúmọ́ yẹn èèyàn wa, ẹ tún káàbọ̀ sórí ètò ní ọ̀sán yìí. Èní ní ọjọ́ àìkú Sunday 14/07/2024. Èyí tí a tún gbé wálé ní ó ní ìtàn dòwe, ìtàn tó di òwe tí a fi ń pòwe lẹ́ẹ̀mí òun la gbé wá ní èní abẹ́lọ́n so tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ mi tá ń lọ ń bẹ̀. Ṣùgbọ́n ká tó lọ wọ́n fẹ́ mú àmọ̀ràn kékeré kan wá ká ṣàǹfààní bẹ̀ ká tó lọ sí orí program wa òwe àti òtúmọ̀ rẹ̀. Ṣùgbọ́n lè ní ìtàn di òwe la gbé wá. Ẹ̀ní ọ̀la ni Monday 15, ọ̀túnla Tuesday 16. Àwẹ̀ wà fún gbogbo mùsùlùmí tó yẹ pé oore wà ń bẹ púpọ̀. Àkànfẹ́ rán wa létí ni káwọn náà ká jàǹfààní bẹ̀. Kí ni àwẹ̀ yìí jẹ́? Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá àwẹ̀ yìí lé ní òun kọ́ ni Ọlọ́run fi rán, ó bá ní. Bọ́ọ̀ ni àwẹ̀ yìí ṣe wá, a ti wà nínú oṣù àkọ́kọ́ nínú oṣù Islam, Muharram, nínú àwọn oṣù ọ̀wọ̀ tọ́lọ́n sọ ń pa ẹ̀ ní Shahrullahu al-Muharram, Muharram bọ́lọ́n ṣe pé nìyẹn ní àwọn oṣù tí ó máa ń pọ́n lé ní. So ọjọ́ kẹwàá oṣù yìí ó wá jẹ́ ọjọ́ tí àwọn Yehud, àwọn Júù máa ń gba àwẹ̀ nínú rẹ̀. Ànábì bá bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam, àwọn ọmọlẹ́yìn Musa kódà àwọn Christian gan máa ń gba àwẹ̀ yẹn. Ànábì wá bí wọn léèrè nípa àwẹ̀ yẹn, wá sọ pé yawmu salih, ọjọ́ tó dáa. Yawmu najallaha Musa wa bani Israel min aduwwihim Fir'auna wa junudi. Ọjọ́ ìjẹ́ tí Ọlọ́run ọba àlekèọlá ó là Ànábì wa Musa alayhi salam àti àwọn bani Israel kúrò lọ́wọ́ ọ̀tá wọn Fir'auna àti àwọn ọmọ ogun rẹ̀. Gbogbo àná láti mọ tọ̀yìn káàkiri náà àwọn masasi wa àwọn ṣọ́ọ̀ṣì wa tá ń lọ. Tí Fir'auna fẹ́ pa ọ̀rẹ́ tí wọ́n ń sá lọ tó wá kan omi òkun, omi pupa, la mer rouge ni àwọn Faransé máa ń pè. Tọ́lọ́run fi lànà fún wọn tí wọ́n fi lọ, tí Fir'auna àti àwọn ọmọ ogun tó fi tẹ̀rí síbẹ̀. Ọjọ́ jẹ́ kẹwàá oṣù yìí tó ṣe déédé ọjọ́ Tuesday, al-Ashura ni Yorùbá máa ń pè, tí àwọn Yorùbá máa ń pè ní Ashura. So wọ́n máa ń gbà wọ̀ yẹn, Ànábì wa bá wọn bẹ́ẹ̀. Ànábì ní àwọn náà máa bá wọn gbà wọ̀ yẹn láti máa fi dúpẹ́. Wọ́n fi ń ṣe àmì sí i, wọ́n fi ń dúpẹ́ fún Ọlọ́run ni lórí oore tí Ọlọ́run ṣe fún wọn tó kó wọn nínú ewu Fir'auna àti omi pupa, omi òkun tó sì tẹ̀ wọn rí bẹ́ẹ̀. Wọ́n fi ń dúpẹ́ ni lọ́wọ́ Ọlọ́run ni. So àwọn Júù máa ń gbà wọ̀ yẹn, Christian máa ń gbà kí Ànábì tó dé. Ọjọ́ kẹwàá ẹ̀ dédé ọjọ́ Tuesday. Ànábì wa sọ pé tí n bá tuntun wà láyé di ọdún tó ń bọ̀, màá gba ọjọ́ kẹsàn-án ẹ̀, màá tún gba ọjọ́ kẹwàá ẹ̀. Ṣùgbọ́n ọdún yẹn ò bá Ànábì wa láyé mọ́, ṣùgbọ́n ó ti sọ ọ́ lẹ̀, ó ti di súnà pé ó ti sọ ọ́ lẹ̀, àsọlẹ̀ Ànábì ni. So tó túmọ̀ sí pé àwọn náà máa gba ọjọ́ kẹsàn-án tó ṣe Monday ọ̀la àti ọjọ́ kẹwàá tó ṣe Tuesday ní ọ̀túnla. Ẹ̀san owó lọ́wọ́ mẹ́, ẹ̀san tó wà bẹ́ẹ̀ ni pé tó bá ti gbà á, Ọlọ́run máa fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ tó kọjá, Ọlọ́run máa fi pa á rẹ́ fún un. So ká tó lọ àǹfààní ká gbà wọ̀ yẹn, oṣù ọ̀wọ̀ láwọn náà already, àwọ̀ ẹ̀ṣẹ̀ rẹ ni ká fi bẹ Ọlọ́run sí gbogbo tó ń wà lẹ̀ yìí. Ẹ fi bàbá Tinubu lọ́rùn sílẹ̀, bàbá Tinubu kan fúnra rẹ̀ ó ní ìdí Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ yìí. Tẹ́ bá lọ bí wọ́n léèrè pé àfa Tógò sọ bẹ́ẹ̀, ó máa ní òótọ́ ni àfa Tógò sọ pé èmi kan fúnra mi wọn ní ìdí Ọlọ́run. Ọ̀rọ̀ wọn ṣe ló dàbí ẹni tí a ń sunkún lọ bá, tá a wá bá ẹnìyẹn tó ń sun ẹkún lọ́wọ́, ọ̀rọ̀ bá tán. Kí gbogbo akákú kó ra wa lọ sí iwájú Ọlọ́run ká lọ bẹ Ọlọ́run. So wà ní láti bẹ Ọlọ́run fún bàbá ẹ púpọ̀. Ọ̀rọ̀ náà gbá ìpè rárá. Ó ní dírẹ́bà tó ń wà Nàìjíríà lọ́wọ́, àwọn ọmọ Nàìjíríà ní èrò tó wà ní ọkọ̀. Ó ṣe ṣépè fún. Ṣé èrò lè ṣépè fún dírẹ́bà ni? Ṣé tó bá ní kí mọ́tò pa, ṣé tí mọ́tò bá ti pa, ṣé ìwọ gan ò save ńbẹ̀? Tó bá ní kó ní accident, ṣé tí mọ́tò bá ní accident, ìwọ tó wà náà ṣé ò save? Dandan ni ká máa ṣàdúrà fún ẹni tí ń wà wá, à ń lọ bìkan ká sá Ọlọ́run jẹ́ ká gúnlẹ̀ láyọ̀ o. So ká máa ṣàdúrà fún bàbá wa Tinubu, Ọlọ́run jẹ́ gúnlẹ̀ láyọ̀. So tí ọmọ pé táwọn àǹfààní ẹ̀ bá dé gbogbo wa náà lájọ nípìn bẹ́ẹ̀, nǹkan ti le, Ọlọ́run má jẹ́ kó le mọ́ wa ni. So a ní ìdàdúrà púpọ̀ ká tẹ̀rẹ̀ ká gbà wọ̀ yẹn. Ọ̀la ni Monday àti ọ̀túnla ìjọ kí lorúkọ ẹ̀, ìjọ Tuesday. So àwẹ̀ yẹn wà, Ashura ló ń pè àti Tashura kọ́ ló ń ṣe nínú fún wa. So ìyẹn bẹ́ẹ̀. So ká padà wá sí ibi tá à ń lọ gangan. Ó náà ni ìtàn di òwe. Ìlú kan wà ní Ogun State tó ń pè ní Abẹ́òkúta. Abẹ́òkúta is the capital city of Ogun State. Olú-ìlú Ogun State ni. Àdúgbò kan wà ńbẹ̀ tó ń pè ní Ṣàpọ̀n. Ṣàpọ̀n tá ń sọ yìí kò jìnnà sí Ẹ̀gbáláké, kò jìnnà sí General Hospital of Ìjàyè, kò jìnnà sí Government House, kò jìnnà sí Kútọ̀. Ó fẹ̀gbẹ́ kan Ìtòkú báyìí ni. Enget. So wọ́n ń pè ní Ṣàpọ̀n. Nígbà yẹn arábìnrin kan wà ńbẹ̀ tó máa ń ta ẹ̀wà. Iṣẹ́ tó yàn láti máa ṣe ni pé ó ń ta ẹ̀wà.
ẹ̀wà ẹ̀sọ́ òrìṣì débi pé ibẹ̀ ni gbogbo àwọn èèyàn máa ń wá jẹun pátápátá tó fi lórí àwọn àgbègbè àwọn abúlé tó yí gbogbo bẹ̀ yẹn ká gbogbo bẹ̀ yẹn ti dìlù nísìnyí ìmọ̀ǹgbà yẹn àwọn gbogbo abúlé tó yí gbogbo bẹ̀ yẹn ká kódà àwọn lọ́balọ́ba àwọn kábíyèsí máa rán àwọn èèyàn wá pé ẹ wá lọ sí Ṣàpọ̀n ẹ lọ bá mi ra ẹ̀wà wà lọ́dọ̀ Ìyá Ẹlẹ́wà Ṣàpọ̀n ó ti gbajúmọ̀ ó ti so graduate nínú ẹ̀wà sísìn yẹn gan pàpà ẹ̀wà ẹ̀ da anybody fẹ́ràn rẹ̀ ó máa ń jẹ kódà ó ń kúrò level sí level ní 200 level 300 level 500 level ó kàn gba level lọ sókè ní tiẹ̀ ni so títí ààyè wádìí tó ń ṣe bíi láti orí àpẹ kan àpẹ méjì títí tó ń ṣe bíi àpẹ mẹ́wàá lójúmọ́ tó lè máa tàtàn kílẹ̀ tó ṣú ṣé rí pé yẹn ti kúrò nínú kékeré bó ṣe jẹ́ nìyẹn so àwọn èèyàn máa wá jẹ ẹ̀wà yìí ó ṣe lè bí more than 20 years ago ṣùgbọ́n opportunity kan ni àwọn èèyàn bá ní tí ọmọ kẹta bá ti ní opportunity kan báyìí àṣìlò ní àwọn ọmọ Ádámù ọgọ́rọ̀ ń ṣàánú fún wa àwọn èèyàn tó bá ti wá ń lọ wọ́n máa ní opportunity sọ fún pé Ìyá Ẹlẹ́wà o ẹ ta wà fún wa o à ń lọ sí oko tí a bá ti dé oko tá a bá ti ń bọ̀ nírú ẹ̀lẹ́ a máa wá san owó ẹ̀wà ó máa tà fún ọ èèyàn mélòó ló fẹ́ dá mọ̀ kò mọ̀wé kò lè kọ́lẹ̀ so àwọn èèyàn gbà tí àwọn èèyàn rí pé opportunity yẹn yan anybody tí wọ́n anybody tó bá ń lọ sóko tó bá ń lọ síbi iṣẹ́ àgbàdo Ṣàpọ̀n ọ̀dọ̀ Ìyá Ẹlẹ́wà ẹ ta wà fún wa à ń lọ bí iṣẹ́ o tá a bá ń bọ̀ nírú ẹ̀lẹ́ o ká wá san owó ẹ̀wà o ọ ń ṣe bẹ́ẹ̀ èèyàn mélòó ló fẹ́ mọ̀ ọ bẹ̀rẹ̀ sí ń dá ya oníyà ní gbèsè kàkà kó máa lọ síwájú sí sóló ń padà sẹ́yìn láti mẹ́wàá ó ń padà sẹ́yìn ní mẹ́sàn-án mẹ́jọ méje títí Ìyá Ẹlẹ́wà lè ṣe ju àpẹ kan lọ mọ́ wọ́n ti dá ń gbèsè bẹ́ẹ̀ yẹn àwọn onígbèsè wọn kò wá débi pé ó tún wá lè débi pé ó tún máa lọ gba òwìn ẹ̀wà ní gbogbo nǹkan tó ń sè ó máa lọ gba òwìn yẹn ní wọ́n máa wá bó ṣe mánéjà ara ẹ̀ nìyẹn ṣùgbọ́n wọ́n ní kò ní burúburú kó má kó ẹnìkan mọ́yàn ẹnìkan nínú àwọn ará kó tó máa ń ra àjà lọ́wọ́ ẹ̀ ó wá ń kọjá òkè bọ́ọ̀lù ṣe jẹ́ nígbà tó gbọ́ gbogbo àlàyé yẹn wọ́n ní òkè kò sí problem ó wá yá ní owó láti máa bẹ̀rẹ̀ sí ní build láti máa bẹ̀rẹ̀ sí ní ta ọjà yẹn padà Ọlọ́run ti wá blessing ó tún bẹ̀rẹ̀ sí ní máa grade máa lọ sí level látòrí àkọ́kọ́ ó lọ sí méjì mẹ́ta kò lè ṣe ju bí mẹ́rin sí márùn lọ́mọ́ nígbà tí ọ̀rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ẹni tó wá ń bọ̀ àwọn èèyàn wá rò pé opportunity ẹ̀ tún fẹ́ sílẹ̀ wọ́n rò pé wọ́n fẹ́ rí opportunity ẹ̀ tó wọ́n fẹ́ lò mọ́ nígbà tí ẹnìkan tún wá dé pé Ìyá Ẹlẹ́wà ẹ tẹ́ wa fún wa o à ń lọ sóko tá a bá ń bọ̀ nírọ̀lẹ́ o a máa wá san owó ẹ̀wà o á bí wọ́n lè pé èlò ló ní lọ́wọ́ nítorí má bí wọ́n ní yàrá mi ò ní ju sílè méjì lọ Ìyá Ẹlẹ́wà wá dá wọn lóhùn pé sílè méjì yẹn náà ti tó ó tó ra wa ẹ ra onísílè méjì yẹn náà yanni sílè méjì ò lè yó mi látàárọ̀ súlẹ̀ Ìyá Ẹlẹ́wà ṣe bí ó ṣe mọ o ẹ̀yà ara sílè méjì yẹn kó máa lọ jẹ́ o má dàyà oníyà ní gbèsè mọ́ o abata fún tí èlò mi bá tún wá bọ̀ wá ní Ìyá Ẹlẹ́wà ẹ tàwa fún mi oko bíríkìlà ni mò ń lọ tí n bá ń bọ̀ ń rẹ̀ ń máa san owó èlò lóní lọ́wọ́ kọ́bọ̀ kan àti àbọ̀ ni mo ní ìyẹn náà ra ìwà ra o ní iye tó wà lọ́wọ́ yẹn ra kó máa lọ ní eléyìí ò lè yó mi pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn Ìyá Ẹlẹ́wà máa wá sọ fún pé ṣe bí o ti mọ o ṣe bí o ti mọ Ẹlẹ́wà Ṣàpọ̀n bó ṣe bẹ̀rẹ̀ sí máa sọ fún wọn tí wọ́n fi sọ lórúkọ ẹni tó bá fẹ́ lọ ra wà nísìnyí wọ́n máa sọ pé ẹ wá lọ sí Ṣàpọ̀n ẹ wá lọ sọ́dọ̀ ṣe bí o ti mọ Ẹlẹ́wà Ṣàpọ̀n ẹ lọ ra ẹ̀wà wà lọ́dọ̀ ṣe bí o ti mọ Ẹlẹ́wà Ṣàpọ̀n bó ṣe bẹ̀rẹ̀ sí ní máa sọ tí ó fi sọ ìyá ẹni orúkọ rẹ̀ tí ó fi di òwe lénìí tá a fi ń pòwe ṣe bí o ti mọ Ẹlẹ́wà Ṣàpọ̀n ẹ̀ńgẹ̀tẹ̀ ṣe bí o ti mọ Ẹlẹ́wà Ṣàpọ̀n so bí ìṣẹ̀lẹ̀ ń ṣe lọ yẹn ó dẹ̀ ti di òwe lóde nìyí ṣùgbọ́n kí ni ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ náà ni pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe pátápátá èèyàn gbọ́dọ̀ ṣe bó ṣe ní agbára ọmọ ẹnìkan gbọ́dọ̀ ṣe kọjá agbára ẹ̀ ó máa padà kábàámọ̀ ni torí ó máa lẹ́yìn ẹ̀ǹgẹ́tì ẹ̀bí ẹni tó fẹ́ ṣe ìyàwó nísìn wọ́n rò pé òun fẹ́ jẹ́ káyé mọ̀ láì ṣe Davido òun fẹ́ jẹ́ káyé mọ̀ Ọlọ́run Davido mọ ipò tó wà ló fi owó mọ́tò tó kọ́ rà lásán ẹ má fara wé o ẹ má fara wé Davido ẹ má fara wé Portable o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o ní tó bá ti ní agbára ni kó ara ṣe kí ni kó ara ṣe o wàá sọ pé wọ́n fẹ́ ṣe bí Portable wọ́n fẹ́ ṣe bí Davido o ti wá ṣe tán gbèsè tí wàá dé ń sìn yìí bàtí gbèsè tí wàá dé tán ọlọ́gba ẹran àwìn ata àwìn epo àwìn ìrẹsì àwìn àwọn èèyàn tí wàá bá jẹun sí ẹlọ́run ó túká tó bá rí ẹlẹ́ran báyìí wàá họ tó bá rí aláta báyìí wàá daṣọ bora bàtí ó bá rí oníbẹ̀rẹ̀dì báyìí wàá gbéra sókè so ta ló kọ́ ẹ sí wàhálà bí kì í ṣe pé ìwọ fúnra rẹ̀ tó gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe pátápátá a ní láti ṣe níwọ̀n
ara ti ṣe ní irú capacity tó wà wá la máa lò kó má bàa di gbèsè sí wa ní ọrùn ire o.